Olúwo of Oro Kingdom nípínlẹ̀ Kwara. Aláàfin Ọ̀yọ́ èèyàn kábíyèsí onípòkíà ti ilẹ̀ Ìpókíà. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Kingdom èèyàn gbogbo orí adé tó ń bẹ nílẹ̀ Yorùbá. Ọ̀yọ́ ló ń lọ bá 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 Ọ̀yọ́ ló ń lọ bá. pẹ̀lú àjọ àti ìlú àgbẹ̀yẹ̀ṣà mo wà láforí adé mo ṣe kábíyèsí o ọba àbúrò àwọn ọjọ́ ọ̀dọ̀dọ̀ tìlú ìjọfẹ̀ mo ṣe kábíyèsí orí adé ẹ̀ẹ́dẹ́gbà ẹ̀ẹ́dọ́gbọ̀ bí àwọn lọ́balọ́ba ẹ̀ bá ṣe kí wọn nìyẹn ẹ̀ka lórí oyè bàbá yín ẹ̀ẹ́lágbára lóhùn ìlú òní túmọ̀ yín lórí o bẹ́ẹ̀ ni àwọn ìfọ̀npẹ́tọ́ àwọn náà ń kí wa wọ́n yìn wá
wọ́n kí wa sọ́tún wọ́n kí wa sọ́sì nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti dé tí mo gbàdúrà pé oore tó fi sílé ẹ̀ẹ́bá nílé ọkọ̀ yìí ò ní fọ̀nà sílẹ̀ kó wọgbó ẹ̀ẹ́dẹ́lẹ́ láyọ̀ àdélébáre àrìnàkọ́rẹ́ àkọyà ibi lágbára náà wọ́n kí chairman local government wa ọ̀nàrẹ́bù àfọ̀sẹ́ mo kí wọn gbọ́ mo kí wọn gbọ́ mo kí wọn gbọ́ mo kí wọn tẹ̀sọ́. Àwọn ni wọ́n gbé lúdò sọ̀rọ̀ tí wọ́n kílé àgbogbo ẹ̀ àwọn ni wọ́n kílé àgbogbo party space tó wà lọ́wọ́ yẹn ọ̀nàrẹ́bù lágbára náà fẹ́rẹ́ tó ìbí yóò ní tó òkú lóore o lágbára náà wọ́n ti kéré ọmọ àgbọ̀ ọyọ̀ yọ̀bí lólu ọmọ alágbó tàbí ìrọ̀gbọ̀dọ̀ lójú ogun ọmọ òṣìṣẹ́ àgbègbè ẹ̀bá fà sọ́fún ọ̀pọ̀ fún yọ̀yọ̀ ẹ̀bá fà sílẹ̀ ìkòyí ẹ̀ṣọ́ ápámi lọ́fà tèmi ìrọ̀wọ́ ẹ̀ṣọ́ ìta sí mi ọmọ ẹ̀ṣọ́ ọ̀rọ̀ láwọn inú orí àpẹ́ ní pé mọ̀rọ̀mọ̀rọ̀ ìkòyí nínú gbogbo làkọ́kọ́ ìdádúró gbogbo ọmọ ọgbọ́n ọmọ ọgbọ́n ọmọ ìgbà lórí ẹ̀sìn ẹ̀yọ̀ agbábọ́ tí òkè ẹ̀fẹ́ sọ̀rí àdìrìbìtì alálẹ̀ gbogbo ìwà dídé káfàtà kábíyèsí o kábíyèsí o lágbàdo kábíyèsí aláyélúwà ìgbéléwòyí. ní iléeṣẹ́ Owutu FM Yẹ́sàlẹ́ o máa gbọ́ máyì kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots Yẹ́sàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM máyì kúrò níbẹ̀ máa gbọ́ Yẹ́sàlẹ́ náà ni. ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ́fẹ́ ṣe ìpolówó ọjà lẹ́fẹ́ ṣe ìyàwó lẹ́fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu
àwọn náà ṣe bẹbẹ ẹ lọ gbẹnu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹbẹ igbó lóhun ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílé ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ l'Owutu FM kẹ́ wá gbẹnu sí mi. Thank you very much. Owutu ni o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.